ní Bọ́lá ní Nálẹ́ndé nílùú Ìbàdàn ní a wà níbi tí a ti gbọ́ ìṣẹ̀lẹ̀ ìjàmbá ilé alájà mẹ́ta tó rì ní Nálẹ́ndé ní ìlú Ìbàdàn. Níbẹ̀ ni a wà tí a ti bá àwọn èèyàn sọ̀rọ̀ kí ni nǹkan tí wọ́n rí, kí ni nǹkan tí ó fà á. Ní dédé bí aago 7 ní àárọ̀ òní ni a gbọ́ ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀. Lára àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà níbí yìí wọ́n ní nǹkan láti bá wa sọ. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ orúkọ yín sà. Ọlárẹ̀wájú ẹsẹ̀ Ọlárẹ̀wájú ló. Sátidé la gbọ́ ìṣẹ̀lẹ̀ ilé rì ní bíbá yìí. Kí ni nǹkan tí ó ṣẹlẹ̀, báwo ló ṣe ṣẹlẹ̀? Nígbà tí wọ́n ní wípé dédé aago 7 ọ̀sán ìyàwó ló ṣẹlẹ̀. But the fact is that bí kíní ètò ṣẹlẹ̀ wọ́n ní àwọn èèyàn tí wọ́n ń gbé inú ilé náà wọ́n ní 3-story building ni. But kíní yẹn wọlẹ̀ due to gutter ó gba abẹ́ ilé yẹn kọjá. To my information wípé gutter gba abẹ́ ilé yẹn kọjá but omi tó ń lọ omi yẹn ń wí kí ilẹ̀ yẹn due to that jẹ́ kí ilé yẹn zinc but gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ní ibi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa ilé tó gbilẹ̀ ní Thanksgiving ní Ìbàdàn ó jẹ́ nǹkan tó fún mi ní kàyéfì púpọ̀ lórí àwọn ìṣẹ̀ṣẹ̀ èèyàn mélòó ni ẹ gbọ́ tí ó ní ìjàmbá àbí? Pẹ̀lú information tí a gbọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbí ó jẹ́ kó yé wa wípé àwọn èèyàn tó wà níbẹ̀ wọ́n ju èèyàn 8 lọ. Wọ́n nítorí èèyàn tí wọ́n ní ṣèṣe nínú ilé náà wọ́n ṣe déédéé èèyàn 8. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí a béèrè lọ́wọ́ Haúsá tí wọ́n jọ ń gbé inú ibẹ̀ ó jẹ́ kó yé pé ẹnìkan lọ wẹ̀ ní ilé ìwẹ̀ láàárọ̀ yìí pẹ̀lú àwọn 8 tí wọ́n ń gbé inú ilé náà ó jẹ́ èèyàn 9. Ẹ̀sìn mọ̀ pé nínú ọ̀rọ̀ Haúsá òǹkà ẹ̀ kò dàbí nǹkan tó ń torí òun náà jìnnìjìnnì wà lára ẹ̀. Wọ́n ti sì kó èèyàn 8 lọ sí ilé ìwòsàn báyìí kọ́lọ́ǹgọ̀ tó bá wà lónìí. Ní bí a ṣe ṣàkíyèsí ní agbègbè tí a wà yìí àwọn ilé kan náà wà tí ó jẹ́ pé kò dúró dáadáa mọ́. Kí ni àjọ yìí ń ṣe láti òṣìṣẹ́ ojú pópó ni àwa. Eléyìí pẹ̀lú nǹkan tí ó bá ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ ènìyàn àbí ìjàmbá tó bá ṣẹlẹ̀ tó bá rí pé ó lágbára débi tí ọ̀pọ̀lọpọ̀ a máa pariwo yéèyé ẹ bàbá ni iṣẹ́ tí wá wà fún láti wá gbé wọn lọ sí ilé ìwòsàn tiwa. Eléyìí tí ó ṣẹlẹ̀ yìí bóyá èèyàn sì tún kù náà ló jẹ́ ká kú dààmú wá láti wá wò ó láti lè ṣiṣẹ́ wa láti lè rescue ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá wà ní pápá àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ìlú náà wà fún ṣe àwọn tó wà ládùúgbò ọ̀dẹ̀dọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ilé ní àdúgbò yìí tí mo rí yìí ọ̀pọ̀lọpọ̀ ilé náà ló ń gbì. Ilé àbáláyé ni ilé tí àwọn bàbá wa láyé ọjọ́ òun tó ń pè ní ilé gbalábàrá òun ni ó pọ̀. Kódà ilé tó fara kí ilé yìí ó ti ń so òkò báyìí kí Ọlọ́run jọ̀ọ́ kó ṣàánú fún àwọn ọ̀dọ́ tó bá tún gbé bẹ̀. A dẹ̀ sọ fún ọjọ́ pé gbìyànjú ló kúrò torí ilé yẹn ti tẹ̀ ó ti sọ̀kò báyìí. Kí ni ìmọ̀ràn yín fún ìjọba? Ìmọ̀ràn tí mo ní fún ìjọba ni pé àwọn náà ni wá ọ̀pọ̀lọpọ̀ wa lábàá situation yìí ṣe rí ṣùgbọ́n àwọn náà ni wọ́n tún ṣàánú ọ̀pọ̀lọpọ̀ ilé tó wà níbí ọ̀jọ̀ wọ́n bá wa tún fi àwọn ẹni tó lè mọ àwọn wọléwọlé káwọn náà wá gbìyànjú wọ́n wá ṣiṣẹ́ wọn láti wá wo ọ̀pọ̀lọpọ̀ ilé tó yẹ kí ó ní àmójútó. Ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀. Kí ni orúkọ yín lẹ́ẹ̀kan sí? Ọlárẹ̀wájú Sulaiman. Òṣìṣẹ́ rọ́sẹ̀tì ni mí ojú ọ̀nà. Ẹ ṣé. Ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ láti ẹnu ẹni tó jẹ́ bí ọ̀gá Ọlárẹ̀wájú tí wọ́n wá ṣe àbẹ̀wò sí nǹkan tó ṣẹlẹ̀. Àwọn ẹjọ́
àjọ asma àwọn náà ti dé bí báyìí àti bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti sọ nǹkan tí ojú wọn rí ní nǹkan tó ṣẹlẹ̀ ń bí báyìí ní òní òun náà lẹ́yìn náà ń wò ní ojú wòran ilé yẹn ló wà ní ẹ̀yìn ilé tí ẹ̀ ń wò lójú wòran yẹn tí ṣùgbọ́n tí a ò ní àǹfààní láti débẹ̀. Ọ̀kan lára àwọn tí wọ́n ń gbélé tó jẹ́ Haúsá tí wọ́n ń gbélé òun náà ti wà ní bíbà láti sọ báwo ló ṣe ṣẹlẹ̀ kí ni ojú ẹ̀ rí. Ẹ káàárọ̀. Orúkọ yín? Ahmed Aminu. Kí ló ṣẹlẹ̀ láàárọ̀? Bó aago bíi mélòó lówó? To 7 ilẹ̀ kò tí ì mọ 7 to 7 kìlọ̀. Èèyàn mélòó ló ń gbénu lé? Ẹ̀kọ́ gbẹ́nu ló sábà bó sọ́sà ní òkè ní ọ̀kì ẹ̀. Àwọn tó wà lókè èèyàn mẹ́rin ló wà lókè èèyàn mẹ́rin àti àmọ́ àgbà àti ọmọ rẹ̀. Èèyàn mélòó ni ó jáde láyé àbí tó fara pa? Gbogbo wọn ti ṣe léṣe ọ̀rẹ́ mi náà tó ń pè tó ń táǹkì orúkọ rẹ̀ jẹ́ nílùú Yorùbá ni ó ṣàbọ̀ aṣọ wà nílé ìwẹ̀ kí ló ṣẹlẹ̀ á ṣàlùyọ àmọ́dé gbẹ̀ ó ṣe bàtà ó ṣe léṣe. Ilé ìwòsàn wo náà gbé wọn lọ? Àwọn Haúsá ti gbélé ilé ìwòsàn tó à ń sábó dára àti báyìí àwọn yòókù ìyálẹ̀ kan wọ́n ti gbé lọ débi sáré àsìkò tó à ń sẹ́yìn báyìí. Ṣé kò fún yín ní àmì? Àwọn yóò tó wọ́n lé láàárọ̀ náà ó sáré ní ọ̀sá dúró nílé náà. Kò fún àlàní kò sáà jẹ́ kàmbá kan. Èèyàn mélòó ló tún wá kù nínú ilẹ̀ báyìí tí wọ́n tẹ̀ ṣe wá? Kò sẹ́ni gbọdọ̀ tó wà nínú ilẹ̀ báyìí. Gbogbo wọn ti rí wọn yọ. Àti àgbà àti ọmọ kékeré tó wá sí. Ẹ ṣe kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí? Àmọ́dà lóhùn. Ẹ ṣe ọ̀rọ̀ náà lẹ gbọ́ láti ẹnu ẹni tí ó ń tọ́jọ́ ń gbélé tí wọ́n tẹ̀ sọ pé gbogbo wọn ni wọ́n ti rí yọ kò ní abẹ́ ilẹ̀. Bọ́ àkéèsì tá a ṣe ni pé gbogbo ilé tó wà ń bí báyìí náà kò ń ṣe ilé tí ó bójúmu láti fún àwọn èèyàn láti máa gbé. Ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ náà ni ẹ̀ ń wò ní ọ̀kan yẹn tóun náà ti di ẹgẹrẹ wìtì. So bí ọ̀rọ̀ bá tún ṣe jẹ́ a máa jẹ́ kí ó tó yín létí. Ìlú Ìbàdàn ni a wà. Ní agbègbè Olódó níbi tí afárá tí ó wà ní agbègbè náà ló ti já lẹ́yìn tí òjò àrọ̀dá lọ ní Ìbàdàn ní àná. Gbogbo bí ojú bá ń sọ̀rọ̀ yìí odò ọ̀hún tí afárá wà lórí ẹ̀ rèé òkè. Bẹ́ẹ̀ ṣe ń wò lókè lọ́hùn yẹn ni àwọn ènìyàn wà tí ibẹ̀ ní ojú òpópónà táwọn èèyàn rà ń gbà kọjá ní ìdèjì tó ti wó. Ẹ bá wo ìsàlẹ̀ ẹ rí àwọn àfọ́kù nǹkan tí wọ́n fi ṣe ojú ọ̀nà náà. Àwọn tí a gbọ́ pẹ̀lú bí òjò náà ṣe rọ̀ náà ni pé kò sẹ́mì kankan tó bá lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tí ó wà nítòsí odò yìí ni omi mú gòkè. Lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú Ìbàdàn la wà níbi afárá Olódó tí ó já. A gbìyànjú láti bá àwọn ará àdúgbò sọ̀rọ̀ wọ́n ṣàlàyé bí ó ṣe ṣẹlẹ̀ àti àwọn tí wọ́n wà níbẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Bó lè sọ Yorùbá. Ok. Ṣé máa ń tàbí mi ọwọ́ gan-an àbí? President wa gbọ́ Yorùbá. Gómìnà wa náà lè gbọ́ Yorùbá. Olúwaṣeun Joseph lórúkọ mi. A wà ní agbègbè Olódó garage. Nípasẹ̀ bíríìjì yìí, ó ti pẹ́ kí kíni ti ń happen. Ṣùgbọ́n ìgbà tí ọ̀rọ̀ yìí ò tí ì dọ̀rọ̀ tó di ariwo báyìí, ààrẹ anybody tó jáde wá firstly. Everybody ò jáde wá. Mo gbà tó wá di pé ó ti mú àfẹ́ tó lówó àti mẹ̀kún náà. Everybody tó wá ń jáde pé yes, kíni ti di wàhálà o. Tó rọ̀. Bẹ́ẹ̀ni nígbà ohun tó kọ́kọ́ ojú yẹn kọ́ tó bí a kò tí tó ṣù kan ojú yẹn rọ̀ èmi gan fúnra mi mo gba àárín kọjá ní nǹkan bí aago 9
omi mu èmi gangan débi ibi ó kọjá ìdodo mi tèmi gan kọjá ń bẹ̀ tèmi gan pé wíyẹ̀s wípé wàhálà líle mo dẹ̀ sọ pé mi kò lè bá àgbàrá dánwò pẹ̀lú dánwò mọ́jọ́ yẹn ó ti ń ṣẹlẹ̀ ìwà àgbẹ̀lẹ́kọ́ ti ń ya nígbà tí àdúgbò yẹn ya nígbà tí odò yìí yàrá dà sọ́rí mo kọjá kó tó ju 15 minutes mo kọjá ní kíní ìṣẹ̀lẹ̀ àtàbí lọ́wọ́ ìyẹn ní arúgbó ewé ń bì odò yẹn náà kún sókè kíọ̀mù ti èèyàn là ń rán lọ́wọ́ láti gbọ́ fúnmíṣọ̀ pé léèyàn ti yà á fẹ́ wá sí nínú rẹ̀ thank God everybody rí báyìí bó ṣe yá yìí. Aago mélòó ni ó ṣẹlẹ̀ nǹkan bí aago 3. àwọn àdúgbò wo ni ó ọ̀nà yìí sáà ní bí ọ̀nà yìí afárá ìṣèjà àwọn ni ó ṣàkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn aláwọ̀kọ́ lákọ̀ọ́ látòrí àwọn tó kọ́ ń travel ibi ìjáde sí Ọ̀ṣun state gbogbo àwọn tó ń travel wà dẹ́rẹ́ pé yẹ̀sùn wọn ráyè lọlé báyìí àwọn tó ń gbé lágbègbè olódó garage lálùpọ̀n ẹ dákun ẹ bá gómìnà sọ̀rọ̀ tí gómìnà rẹ̀ ń gbọ́rọ̀ aṣọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó wà wà nǹkan ṣe sọ̀rọ̀ yìí àgbàdo àti gómìnà náà kọ́ bá kọjá lórí bíi báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà yàmọ́ gómìnà nǹkan burúkú ni tó wà mí tiẹ̀ ṣe ẹ dákun oyin nǹkan burúkú yìí kọ́ wá ìṣẹ̀lẹ̀ sẹ́ni bọ̀dá àjẹsọ́ dúpẹ́ pé kíní yìí èèyàn gbàgbọ́ rẹ̀ ń kọjá sórí ẹ̀kọ́ ya akọ́fì yẹn kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n tí gómìnà sì bá wá nǹkan ṣe sí tó wá bá wọ́n alternative wa máa gbà lẹ́pọ̀ oṣù 2 ló máa gbà láti parí ẹ̀ lọ́jọ́ oṣù 3 ni a ní sùúrù ṣùgbọ́n àwọn alternative wa máa gbà kọjá ṣùgbọ́n kọ́ bá a ṣe kí n jẹ́ pé ìṣẹ̀lẹ̀ pé yẹ́sù ó máa tẹ́ wa lọ́rùn lápálẹ̀ tẹ́rẹ̀ ìlú náà lọ́rùn 50-20 years to this time kò ní gbẹ́pẹ́ òní ṣe kò rẹ̀ kó rí bẹ́ẹ̀ yes ó tuntun kò tẹ́ gbọ́dọ̀ àjà omi bí àgùntàn mẹ́fà lómi gbé lọ ní àná ní àdúgbò ilẹ̀ lókè omi lójú mi wọ́n sọ fún mi mo sì pọ́tọ̀ sọ́yà àfihàn lánàá kọ́lọ̀ wo fọ́nrán kí ni mi St. George ó wà ń bẹ́ẹ̀ Joseph Olúwaṣeun Káyọ̀dé lórúkọ mi. afárá ọ̀hún ní òkè lọ́hùn yẹn a dẹ̀ rí wípé àwọn yèèpẹ̀ tó ti wà lábẹ́ tó ti ń já ní kọ̀ọ̀kan àwọn aládùúgbò ti pàrọwà sí ìjọba láti tètè wá ọ̀nà mìíràn tí wọ́n á gbà àti kí wọ́n sì tètè bá wọn ṣe afárá. ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ pé pẹ̀lú bí afárá yìí ti já ó nira fáwọn láti padà sílé. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.